àwọn èèyàn wá mọ̀ pé níbi kí bàbá sọ̀rọ̀ náà làlàáfíà fi ń dàgbà. Mo kí obìnrin kan nínú àwẹ̀ yìí. Anakumullah. Ó ṣe ọ̀rọ̀ lórí fọ́nrán tó fi ránṣẹ́ sáyé. Anakumullah. Mo kí púpọ̀. Bàbá Láyégé láwọn kí arábìnrin náà púpọ̀. Mo kí púpọ̀. Allahu Akbar. Mo kí púpọ̀. Bẹ́ẹ̀ni. Àmọ́ kò mọ nǹkan tó ń ṣe mí. Bismillahi fatahna al-bab wa sallayna ma'a al-ahbab wa darat baynana al-aqwab sharibnaha bi bismillah. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run bá púpọ̀. Ọba tí ó ti dandan ká máa dúpẹ́ fún lórí gbogbo ìṣesí àti gbogbo àyè tá bá wà. Ọlọ́run bá náà la dúpẹ́ fún. Àtọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Bàbá Maulana Sheikh Adam Abdullah Al-Alori, bàbá tí gbogbo ayé tí wọ́n mọ̀ wípé àwọn náà ni olóríire àkọ́kọ́ tó sọ gbogbo àwa ọmọ wọn tàǹjọ́ ọmọ bàbá Láyégé lónìí tí wọ́n sọ wá ní Markaziyun. So bá ṣe ń jẹ́ Markaziyun yìí, àpẹẹrẹ kan ní àbí nǹkan kan ní tó jẹ́ sí pé gbogbo ayé tán bá ti rí wa wọ́n ni markazi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fi wá ṣe kòńgẹ́ bàbá Maulana Sheikh Adam náà tó sì ṣe wọ́n ní bàbá rí àfáàrí fún gbogbo wa kọ́nà kó tún bàbá ṣe àlékún kẹwọn. Bàbá àgbà Alágége tòní Maulana Mudirul Markaz, kí Ọlọ́run kí ó bá wa ṣe àlékún àlàáfíà fún wọn kó sì bá ṣe àlékún ìtọ́jú ìwòye gbogbo tọ́lọ́run ṣe fún wọn yìí. À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí ẹni nípa Ọlọ́run ọba ò bà wá nú jẹ́ nígbà kan, Ọlọ́run ò sì ní bà wá nú jẹ́. Bí gbogbo ayé tún ṣe rí ojú bàbá Láyégé lónìí pé bàbá ni wọ́n tún yàngì dáadáa yìí pẹ̀lú gbogbo Ramadan, ìdùnnú náà ni ó máa bá wa. Ọlọ́run ọba ò ní da ọ̀rọ̀ wa rú. Bí bàbá Láyégé ti ń wò wá yìí, inú wọn ń dùn, inú gbogbo àgbáyé náà ń dùn. Ìbànújẹ́ Ọlọ́run ọba ò ní darí ẹ̀ sí wa. Gbogbo ayé fẹ́ gbóhùn lẹ́nu bàbá Láyégé, inú Ramadan ni wọ́n ti gbóhùn lẹ́nu yín gbẹ̀yìn, wọ́n tún fẹ́ gbọ́ kọ́rọ̀ kó járí bàbá pẹ́. Anakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala ashrafir rusulillah sayyidina Muhammad bin Abdullah sallallahu alaihi wasallam. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A yìn Ọlọ́run. Alhamdulillah. A tọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run kó bá wa ṣe àlékún kẹ́, kó bá wa ṣe àlékún gẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Kó wá mú bá àwọn ará ilé ẹ̀, kó mú bá àwọn sàhábí ẹ̀, kó mú bá gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà ẹ̀ títí di ọjọ́ tí ilẹ̀ ò fi ní jẹ́ ilẹ̀ mọ́. Allahu Akbar. Ọjọ́ tí owó ò ní wúlò. Allahu Akbar. Ọjọ́ tí mo mọ̀ ẹ́ ò ní wúlò. Allahu. Ọjọ́ tó já sí pé nǹkan kan ò ní wúlò àyàfi ìpáyà Ọlọ́run. Allahu Akbar. Kọ́lọ́run bá kó bá wa kẹ́ wọn, kó bá wa gẹ̀ wọ́n. Mo kí wọn ní ẹ̀. Bẹ́ẹ̀ni, àwọn ayé fẹ́. Mo kí gbogbo èèyàn, gbogbo àwọn Mùsùlùmí Allahu Akbar. káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Ìpè àkú àlàjọ ọdún. Kódà kò bá àjá sí pé àti ṣọdún ó ti pẹ́ díẹ̀. Bọ̀tí ìgbàlá bá ti kíra pé àkú àlàjọ ọdún. Ọlọ́run kó jẹ́ kó má ṣe ilé ìláṣemọ̀ fún wa. Kó jẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ láyé. Hajj náà tó ń bọ̀ lójú ọ̀nà. Àwọn tí wọ́n ń lọ, kọ́lọ́run kó ṣọ́ wọn lọ, kó ṣọ́ wọn bọ̀. Kó gba lẹ́sìn lọ́wọ́ wọn. Àwa tá lọ tá wà nílé,
kọ́lọ́wọ́n bá kó gba ẹ̀sìn wa ọlá al-Qur'an ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlá Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. A tún kí bàbá lẹ́ẹ̀kan sí. Ẹlòmíì nísìnyí ẹnu bẹ́ẹ̀ ṣe kí wọ́n pé wọ́n kú àlàjẹ ọdún yìí lẹ́lòmíì ṣe gbà kóhun sọdún torí ẹlòmíì ìṣẹ̀mí rẹ̀ pẹ̀lú ìṣẹ̀mí babaláyege ni, ìdùnnú rẹ̀ pẹ̀lú ìdùnnú babaláyege ni. Lọ́wọ́ jẹ́ sí pé kẹ́lòmíì tó ṣe lázìmí tiẹ̀ gan ti babaláyege ní kọ́kọ́ ń ṣe tọ́rọ ti mọ̀ wípé níbi àlàáfíà babaláyege àlàáfíà tòun náà wà, níbi ìdùnnú babaláyege níbi ìdùnnú tòun náà wà, níbi kẹrẹ́rin sóhun báyìí náà ni ẹ̀rin tòun náà wà. Ọlọ́run bò ní gbà yín lọ́wọ́ wa láíláí albarka ọlá Ànábì wa Muhammad. Àwọn ará Agége gan àjẹ̀ràn jẹ́yìn báwọn èèyàn ṣe ń jẹ̀ràn jẹ́yìn ní Amẹ́ríkà, ní Europe, ní gbogbo diaspora, kódà dé China, dé nínú Áfíríkà tàwa iná. Ọlọ́run bò ní bá yín nínú jẹ́, kò sì ní bà wá náà nínú jẹ́. Ìmọ́lẹ̀ àgbáyé tẹ́ jẹ́ Ọlọ́run bò ní pa yín albarka ọlá Ànábì wa Muhammad. Gbogbo ayé ní ti ń retí pé ẹ̀kọ́ tẹ́ ń dá wa lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí ọ̀rọ̀ madil markaz hadiruhu wa mustaqbaluhu. Ìjọ́ wo ni bàbá ó tún bẹ̀rẹ̀ ní pé láti ìgbà tá ti gbádùn yín dáadáa nínú Ramadan, ojú babaláyege náà lẹ tún rí yìí o. Ṣé ní pé ojú náà ó tún tuntun sí ni, Ọlọ́run bò ní jẹ́ kí ó tún tutù, ó tún tutù, Ọlọ́run bò ní jẹ́ ó bàjẹ́, kò sì ní fọ́ albarka ọlá Ànábì wa Muhammad. Ibi tí ẹ dá wa lẹ́kọ̀ọ́ dé ní halkota ṣe last, òun náà ni àwọn ìgbìyànjú bàbá Maulana Sheikh Adam Abdallah Al-Alori nípa bí wọ́n ṣe kó àwọn muqarrarati jọ, òun náà ni sílábọ̀sì àwọn ọmọ. Ibi tẹ́ wá dá wa lẹ́kọ̀ọ́ dé òun náà ni pé báwo ni bàbá rahmatullahi alayhi, báwo ni wọ́n ṣe ń manage time wọn. Wọ́n gbọ́rọ̀ ti ilé kéwú, wọ́n gbọ́rọ̀ ti àwọn ọmọ ilé kéwú, wọ́n gbọ́rọ̀ ti jàmá, wọ́n kí jímọ̀, wọ́n ṣe khutbah, wọ́n ṣe tafsir, wọ́n láwọn ìyàwó, wọ́n láwọn ọmọ, wọ́n tún kọ tírà. Báwo ni wọ́n ṣe manage time yìí? Eléyìí ò tún wá dí wọn lọ́wọ́ nípa àwọn ọ̀rọ̀ tó wà ń ta. Òun náà la fẹ́ jẹ́ kẹ́ tó dá wa lẹ́kọ̀ọ́ pé nígbàtí bàbá ṣe gbogbo iṣẹ́ yìí tí wọ́n ní Nàìjíríà hùn bẹ́ẹ̀, báwo ni wọ́n ṣe, torí a gbọ́ ní pé bàbá náà àwọn náà tú al-Qur'an, wọ́n tú sí Yorùbá. Anakumullah. Bẹ́ẹ̀ni. Akramakumullah. Ìntọ́lọ́run bá fi rọ̀yàn lọ́rùn, kò sí ẹni tó lè wọ́n tó lè fi ṣe òṣùwọ̀n fún rẹ̀. Allahu Akbar. Ìgbà kan ìgbà tí bàbá papòdà, radiyallahu ta'ala anhu, àwọn èèyàn kan sọ wípé kí n wá bẹ̀rẹ̀ bí bàbá ṣe máa ń ṣe. Bàbá ó ṣe tafsiri, bàbá ó ṣe wáàsí lálẹ́, bàbá ó tún lọ kíní, ó tún máa rán mọ́ ní ẹ má dẹrù pa kẹ́tẹ́kẹ́tẹ́. Bàbá lọ́lọ́run fi rán. Allahu Akbar. Bàbá lọ́lọ́run fi rán. So téèyàn bá mọ̀ wọn rẹ̀ lòun náà máa fi rẹ̀ pé òun fẹ́ ṣe bí bàbá. O gbọ́dọ̀ mọ̀ kí lọ́lọ́run dá ẹ fún. Allahu Akbar. Kí lọ́lọ́run fi rọ̀ ẹ́ lọ́rùn. Allahu. Ni kullun muyassarun lima khuliqa lahu. Allahu. Gbogbo èèyàn wárápátá nǹkan tá a dáa fún, tá a pèsè ẹ̀ fún, la ṣe rọ̀ fún. So tá bá fẹ́ wádìí pé báwọn bàbá ṣe ń ṣe, èèyàn ń dààmú ara ẹ̀ ni. Allahu Akbar. Pé kéèyàn wádìí pé báwọn náà ṣe ń ṣe gan.
báwo náà ṣe ń ṣe èèyàn ń dààmú ara ẹni. Allahu akbar. ẹlòmíì títí di ìsìn àti kọtíra ẹyọ kan Ọlọ́run ló mọ iye wàhálà tó máa ṣe lórí ẹ̀. ìgbà tí à ń palẹ̀ mọ́ Arba'un Eidul Arba'in tá a ṣe kọjá tí bàbá ṣe, bàbá bíi tírà 6 àbí jù bẹ́ẹ̀ lọ ni bàbá gbé jáde papọ̀ lẹ́ẹ̀kan náà ní munasaba Eidul Arba'in. Allahu akbar. So kò rọ̀ mí lọ́rùn, kò rọ̀ ẹlòmíì lọ́rùn, kò ní kó má jẹ́ àfà ẹni tó ń ṣe ta dààmú sí nìyẹn. O lè sọ pé bí Sheikh Adam ṣe ṣe nìwọ náà ṣe fẹ́ ṣe, kò fi jẹ́ àfà ńlá náà fi mórúkọ. Ọlọ́run ló ń gbórúkọ èèyàn ga, Ọlọ́run ló ń gbé ga. So bàbá ò ṣe yí pé káwọn èèyàn lè mọ̀ mí náà ṣe fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí. Wọ́n kàn ṣe lọ Allahu akbar. gẹ́gẹ́ bí ẹni pé ìntọ́lọ́run rán wọn pé kán á ṣe. So àwọn Ọlọ́run ló wá ń fi hàn àwọn èèyàn náà mọ̀ bọ́lọ́run ṣe jẹ́ kí wọ́n lórúkọ ń bẹ nìyẹn. Allahu akbar. Bọ̀ jẹ́ kí n náà máa sọ̀rọ̀ bí bàbá ṣe ń sọ̀rọ̀, wàhálà ló kó rẹ̀ sí. Jẹ́ kí n náà máa ṣe bọ́n ti ṣe ń ṣe, wàhálà ló kó rẹ̀ sí. Bàbá ń ṣe tírà, jẹ́ kí n náà máa ṣe bẹ́ẹ̀, ó kó rẹ̀ sí wàhálà ni. Nígbà tí mo fẹ́ tí bàbá papòdà, àwọn èèyàn sọ pé nígbà tó wá jẹ mùdírù ìtàn fi mí jẹ mùdírù, ní ìsìn kó máa wá ṣe tẹ̀fsìrì, tó bá parí tẹ̀fsìrì ṣe wá sí alẹ́ kí máa parí odidi Kùránì kan ní Ramadan. nínú rárá bí Ọlọ́run ṣe fi rọ̀ wọ́n lọ́rùn. Allahu akbar. Kò fi rọ̀ èmi lọ́rùn bẹ́ẹ̀. Allahu akbar. Iṣẹ́ tèmi, mo mọ nǹkan tọ́lọ́run dìídì dá mi fún yín pé ìwọ lọ ṣe. Àfi kéèyàn discover rẹ̀. Kó discover rẹ̀. So wọ́n mọ̀ pé Ọlọ́run kan fún ló ó fi mí ṣe tẹ́kmílà. Allahu akbar. Fún iṣẹ́ tí wọ́n ń ṣe bọ̀ ni, kì í ṣe pé kémi ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ lẹ́yìn inventi lẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀. rárá èmi kọ́ ni inventor. Allahu akbar. walikullu bi Ahmada muqtamil. Al-fadlu taqasamahu ar-rusul wal kullu bi Ahmada muqtamil. So gbogbo kálukú ó pín iṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run kó sọ́dọ̀ bàbá ó radiyallahu ta'ala anhu. Allahu akbar. Kì í ṣe pé nítorí pé mo jẹ́ ọmọ mo ṣe ń sọ ilé. Kò sí kan tó ṣẹ́kù sà. Bàbá ń ṣe tírà, wọ́n ń kọ tírà. Bàbá ń ṣe tírà, wọ́n ń kọ tírà. Wọ́n ń ṣe kútúbà sà, wọ́n ń ṣe wáàsí, wọ́n ń kọ́ mọ́ ń kéwú fúnra ara wọn. Wọ́n ń gun mímbàrí tí wọ́n máa sọ Lárúbáwá fúnra ara wọn. Allahu akbar. Allahu akbar. So èyí tí ń bá lè mú níbẹ̀. Allahu akbar. Mo kàn mọ̀ pé tẹ́kmílà ni mo fẹ́ tẹ́kmílà mo fẹ́ ṣe. Alhamdulillahi rabbil alamin. Èmi ò ní bẹ̀rẹ̀ tuntun. Allahu akbar.
náà ló fi jẹ́ sí pé kẹ́ intense nísìnyí láti bí 30 ọdún ó lé tí bàbá lọ tá bá sọ pé bàbá láyégi ẹ̀yin náà lè ṣe ẹ sọ pé bàbá náà ló ń ṣe. Allahu akbar. So bó ṣe rí nìyẹn. ẹ ti sọ fún wa pé ká má wulẹ̀ dára wa láàmú wípé báwo ni bàbá ṣe ń ṣe àṣírí tọ́lọ̀ ń pamọ́ sí wọn lára ni tó jẹ́ sí pé téèyàn bá wa kullu ma khatara bi balik wallahu bi khilafi zalik pé tó bá ló fẹ́ dára ẹ láàmú lórí pé báwo lọ́lọ́run ṣe bàbá èyàn kàn sọnù sínú kíní ni àti rí bẹ́ẹ̀ ara wọn tíra tí bàbá ṣe yìí à ń lò ní markaz òun ni gbogbo àwọn markaz ń lò láti tàdírí títí dé marhala thanawiya walhamdulillah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tíra náà ni wọ́n ti kọ̀rára nínú àwọn jamiat ní duwalu afrikiya iná kódà àwọn ètò ti kọjá bọ́ sí Europe wà ń bẹ̀ tí wọ́n ń lò láwọn jamiat àmọ́ láwọn oriental schools bẹ́ẹ̀ ni sa'anakumullah bí wọ́n ṣe wá tú al-Qur'ani sí Yorùbá àwọn èèyàn ń bèèrè ń pẹ̀ pé ṣé bàbá fúnra wọn ní Canada tú ní bá al-Qur'ani ṣe pọ̀ tó yẹn. èsì ẹ̀ ní pé bàbá sọ sínú lẹ́tà tí wọ́n kọ sí ibẹ̀ náà ní wọ́n dá mujamma kalẹ̀ mujammatul Fahad لطباعة القرآن الكريم ní Saudiya but kan tó dá kalẹ̀ làwọn ti rí àwọn yẹn wọ́n ráwọn kan tí wọ́n tú Quran tútú Quran tán tú Quran ní wọ́n gbé lọ bá wọn ní Saudi pé kan bá wọn tẹ̀ ìgbà yẹn wọ́n ti dá mujamma kalẹ̀ Saudi wá fèsì pé àwọn ò mọ àwọn eléyìí wọn ò gbọ́ Lárúbáwá àwọn bá wọn sọ̀rọ̀ wọn ò lè dá wọn lóhùn kò yé àwọn ẹni táwọn mọ̀ tó dá wọn lójú òun ni Sheikh Adam radiyallahu ta'ala anhu. Allahu akbar. wọ́n wá kọ lẹ́tà sí bàbá Allahu akbar. pé àwọn rí tírà àwọn rí Quran báyìí àmọ́ ẹni tó gbé wá àwọn ò ní fíkọ̀ sí àìní fíkọ̀ sí yẹn kò ní jẹ́ káwọn gbà láti lè bá wọn tẹ̀. Anakumullah. so kí bàbá tà wá la iṣẹ́ yẹn àbí kán ṣe mùrájà kó yá sí pé bàbá ló ṣe torí bàbá làwọn ní síkọ̀ sí táwọn sì mọ̀ pé ó gbọ́ èdè Lárúbáwá ní tinú tẹ̀yìn ó gbọ́ títún fi ń kọ́yàn bẹ́ẹ̀ni torí téèyàn bá gbọ́ tinú tẹ̀yìn kò ní kọ́yàn. bẹ́ẹ̀ni so àwọn yẹn wọ́n kọ sí lẹ́tà wọ́n kọ sí bàbá Allah. bàbá á fèsì pé bẹ́ẹ̀ ni àwọn gbọ́ nǹkan tán wí àmọ́ tútú Quran àtàrí àjànàkú ni kìí ṣe ru ọmọdé wọ́n sì máa sọ Lárúbáwá sí ìyàn tó ní pé làbáàsì ní gbogbo ẹ̀ làbáàsì wípé kìí ṣe ru ọmọdé bàbá ní nípa bẹ́ẹ̀ àwọn ò ní dáyà kọ̀kẹ́ nìyẹn àwọn nìkan pé kò sí máma ó ti yẹ minal ilm Allahu akbar la ahad yastati an yutarjim al-Qur'an wahda la ilaha illallah. so bàbá ní
ṣé wọ́n lè gbà fáwọn káwọn pe àwọn àfáà kan mọ́ra. gbogbo àwọn mọ̀rọ́sálà yìí náà ní pé lẹ́tà tán kọ síra wọn yìí náà pẹ̀lédè lárúbáwá náà ni bàbá èdè lárúbáwá ni gbogbo ẹ̀. náà Ṣé àwọn èèyàn gbọ́ Gẹ̀ẹ́sì ni wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì tán máa fi kọ́ bàbá náà ò sì gbọ́ Gẹ̀ẹ́sì tí ó fi kọ́ padà. wọ́n wá ní ok tẹ́ bá yọ̀ǹda fáwọn àwọn ó pe Haji Kamal radiyallahu ta'ala anhu. àwọn ó pe àfáà Alákà nìbàdàn wàkílù Rábítà. So àwọn yẹn ní àwọn yọ̀ǹda fún wọn kan ẹni tí bàbá fẹ́ pè kúnra pé gbogbo ẹni tí bàbá bá fẹ́ pè tó bá fẹ́ pè kúnra àwọn gbà. So bàbá bá fi pè wọ́n ó ní tẹ́rjámà Qur'an tí Faisal náwó ẹ̀ Al-Malik Faisal tó náwó ẹ̀ wọ́n lọ tẹ̀ ní Beirut. àwọn Sheikh Raji Suleiman ni bàbá mú ní akọ̀wé tó náà dẹ́gbọ́ lárúbáwá dáadáa so láti ṣàmójútó ètò títẹ̀ Kùránì ẹ̀ ó sì kàwé ó sì tún lajú. wọ́n lajú dáadáa so wọ́n tẹ̀ ọ̀fẹ́ ni wọ́n há nígbà tó dé àwa ní sana tálítà ìdádí. So ìgbà tó yá tí nuskha yẹn tán àti dé sana Rábíà ni wọ́n tún tẹ̀mí wọ́n tún ṣe ẹ̀ádá tó tọ́bẹ̀. So bó ṣe mọ́ ni ẹ̀ nígbà tó yá gbogbo jùhúdù wọ̀nyí àwọn kan bá gbé ẹnìkan náà ló gbé ó dẹ̀ ha orúkọ wọn àwọn bàbá yìí ó ha orúkọ wọn kúrò. orúkọ Sheikh Kamal kúrò mbẹ̀. Sheikh Adam Sheikh Kamal bàbá Alákà àwọn tí gbogbo wọn pátápátá àwọn tí bàbá kọrúkọ wọn síbẹ̀ ó ha kúrò pé òun lòun ṣe mùrájà. So wọ́n bẹ̀rẹ̀ sí pín èyí tán tó tẹ̀yìn láti fi pa àwọn ìgbìyànjú tán bàbá yìí ti ṣe láti fi pa mọ́lẹ̀. ó parẹ́ ni pátápátá láyé Fahad. mo wá rí mọ́ àánú kíní yìí kò gbọ́dọ̀ lọ́bẹ̀ plagiarism ni wọ́n ń pe orú ẹ̀. ntẹ́nìkan ṣe nìyẹn nǹkan tẹ́nìkan ṣe odidi Hamidi Kuliya lọ́gàrọ̀ bí àníláṣíàrí wọ́n sì ṣe sáàbù gbogbo àwòrákì ẹ̀ látara pé kò fi ọ̀rọ̀ tì sí ọ̀dọ̀ ẹni tó ní ọ̀rọ̀ nígbà táwọn fẹ́ yanjú ọ̀rọ̀ wọ́n ní la an akuna jahilan ahabba ilayya min an akuna sariqan. So ẹni tó ṣẹlẹ̀ nìyẹn ó wá bẹ́ẹ̀ àwa náà wá awuyewuye ẹ lọ ariwo ẹ lọ mo ní ẹni tó ṣe kò yẹ kó lọ lọ́fẹ̀ẹ́ lófò. but ìgbà tí ìlú wa ṣe àmọ́ bó ṣe rí so bẹ̀rẹ̀ sí play kálukú ní kíní
kéèyàn máa gbé àwọn Haúsá ṣe ti wọn bẹ́ẹ̀ni Sheikh Gumi Abubakar Gumi òun ló tú ti Haúsá láti èdè Lárúbáwá lọ sí èdè Haúsá àwọn hafawa ti wà ń bẹ̀ o níbi tútúmọ̀ so ara nǹkan tí bàbá ń wí nìyẹn pé ẹnìkan ò gbọ́dọ̀ dáṣẹ́ yẹn kàyà lóhun nìkan bó ti lè kó tó nínú mímọ̀ àfi kó ní àwọn tí wọ́n ló tún gbà nǹkan tútú Al-Qur'ani yàtọ̀ ìmọ̀ tó rọ̀ mọ́ títú Al-Qur'ani pọ̀ Qur'ani kọjá ó sọ̀rọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ mímọ̀ yóò wọnú samawati wal ardi ó gbọ́dọ̀ mọ̀ geography ó gbọ́dọ̀ mọ̀ al-falak wan nujum so báwo ló ṣe fẹ́ tú tó bá débẹ̀ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kí ó sì rẹ̀ markazi yìí nìkan láti ń kọ́ al-falak wan nujum tó wà nù sílábọ̀sì wa so ìyẹn wà bẹ́ẹ̀ àwa ní mo á gbìyànjú wípé ká ṣe ní ká tún ṣe àwọn Yorùbá kan wà ń bẹ̀ tí a sọ pé Yorùbá yẹn wọ́n ń kọ àwọn oníwèé so wọ́n ń kọ Yorùbá bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó já sí pé àwọn Lárúbáwá ni wọ́n tẹ̀ Beirut torí Beirut ni wọ́n ti lọ tẹ̀ so kíró àwọn nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ àwọn ni ó dá àwọn nǹkan míì tún wà nínú Al-Qur'ani yẹn wọ́n láwọn fẹ́ sọ Lárúbáwá àwọn fẹ́ tú Yorùbá ni Ọlọ́hun ni wọ́n pè Ọlọ́hun ni Ọlọ́hun ni so wọ́n ń pè ní Allah bẹ́ẹ̀ni torí Allah èdè Lárúbáwá ni èdè Lárúbáwá ni Allah kìí dẹ̀ ṣe Islam ló gbé kẹlìmà Allah bẹ́ẹ̀ni àwọn akọrin jahili ń lò dáadáa bẹ́ẹ̀ni Zuhair ibn Abi Salma ó lò dáadáa kódà èyí tó súnmọ́ tàbá ń sọ ìyẹn Zuhair Abi Salma àti àwọn míì tó jọ ẹni tó kéwú ló máa wọn yẹn bọ̀dẹ̀ tí gbogbo wa mọ̀ Abdullah tó jẹ́ bàbá ànábì bẹ́ẹ̀ni ṣànábì ló sọ l'Abdullah bẹ́ẹ̀ni sá wọ́n tún fi tì sọ́dọ̀ Ọlọ́run Al-Qur'ani náà ti fọ̀ wọ́n mọ́ pé tán bá bí wọ́n pé man khalaqa as-samawati wal arda la yaqulanna Allah so ìyẹn bẹ́ẹ̀ Allahu Akbar so instead kan sọ pé Ọlọ́hun tó lọ́hun lórí gbogbo àwọn sọ pé Ọlọ́hun ọba Allah Ọlọ́hun tautology nìyẹn irú ò sínú èdè kò sínú èdè tó bá fẹ́ sọ Lárúbáwá sọ Lárúbáwá bá fẹ́ sọ Yorùbá tí Haúsá bá fẹ́ pè Ubangidi tí Ìgbò bá fẹ́ pè yóò ní Chineke bẹ́ẹ̀ni sá so irú ẹ̀ náà ló máa ń bá téèyàn bá fẹ́ lọ kírun mo fẹ́ lọ ṣe sọ́lá rárá so wọ́n bá fẹ́ sọ Lárúbáwá sọ Lárúbáwá bá fẹ́ sọ Yorùbá so ìyẹn wọ́n fi mú kìíní àwa mo wá pe àwọn èèyàn pé tútú Al-Qur'ani ó nídìí àwọn tí wọ́n
specialize anakumullah lórí àwọn èdè anakumullah bẹ́ẹ̀ ni sà. àwọn tó specialize lórí Arabic. Allahu akbar. Nínú Arabic kì í ṣe pé mo kàn kọ́ Arabic lásán. Lughatul Arabiyya li ghayri an-natiqina biha. anakumullah Àwọn tí ò kí ń sọ Lárúbáwá bọ́n ṣe máa sọ Lárúbáwá. bẹ́ẹ̀ ni sà. Speciality kan nìyẹn táwọn èèyàn kan mú. bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ló wà nù. kódà nínú Kí ni èdè bẹ́ẹ̀? Yorùbá yìí náà àwọn tí wọ́n specialize lórí ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni àwọn akàròyìn bẹ́ẹ̀ Yorùbá ni sà. wọ́n specialize kí wọ́n lórí ní ẹ̀. lo Yorùbá èkó máa fi tú Kùránì. Mọ̀dẹ̀ òun Méde kọ́ Ọlọ́run ò dẹ̀. mídẹ̀ òun kọ́ náà máa fi tú. anakumullah So kó tó wá kan èdè gan. bẹ́ẹ̀ ni sà. ẹ sì máa ń jẹ́ ká mọ̀ kíní kan wípé títú Lárúbáwá ní kọ́kọ́ ní jẹ́ pé èèyàn gbọ́ yé. Rárá wọ́n lè sọ Lárúbáwá nìsín anakumullah. kò tú kó yá sí pé aróńfására ló fi tú. But wàá tú ẹni tó wà ń di ẹ̀ àbẹ́ni tó ń sọ fún ó kàn sí sáré ó ti gbọ́ kí ni nǹkan tó ń wí bẹ́ẹ̀ ni yé sà. ó wà bẹ́ẹ̀. anakumullah So mo wá pè àwọn tó jẹ́ senior wa nílé kíú. tí wọ́n jókòó ti iṣẹ́ mímọ̀. Kódà àwọn tán ṣojú wọn bí mi Allahu akbar. wọ́n wà ń bẹ̀. So mo pè bàbá Dr. YK Dr. Yusuf Juma. Dr. Yusuf Juma ilala raisu niqabatul markaziyyin. mo pè wọ́n anakumullah torí àwọn lẹ́yìn nígbà tán jáde markaz tafsiri ni wọ́n ń kọ́ ọmọ markaz. bẹ́ẹ̀ Wọ́n kọ́ sanatania wọ́n kọ́ sanatalita ní markaz ń bí. Àwọn ẹlòmíín wà tí wọ́n kọ́ wọn tí wọ́n ní sọ léni wípé àfáà mi ni lágbájá. àfáà mi ni lágbájá. anakumullah But a mọ̀ Ọlọ́run mọ̀. So mo pè wọ́n mo pè Professor Adérẹ̀mí Al-Ustaz Professor Ustaz Abdulrazak Abubakar Adérẹ̀mí. anakumullah. So àwọn Arabic ni wọ́n ṣe. àwọn tó yàtọ̀ sí Islamic Studies. Ó yàtọ̀ sí Lugha Islamic Arabiyya gẹ́gẹ́ ni wọ́n ṣe. Ìgbà tí Dr. Yusuf tí wọ́n tún máa lọ sí Jamia tán gba doctoral lélé lórí wọ́n ṣe Islamic Studies. Darasatul Islamiyya. Darasatul Islamiyya òun ni wọ́n ṣe. Wa khususan tafsirul Qur'an. wọ́n takhassasu lórí tafsirul Qur'an wa ulumu. anakumullah. So mo pè wọ́n. Mo pè al-Ustaz Dr. Abdulrahim Hamzat Abdulrahim. Naam. So àwọn wọ́n gba takhasus wọn náà lórí Arabic. bẹ́ẹ̀ sá. wọ́n sì pípi táwọn jókòó ti rhetoric balaga gbogbo àwọn nǹkan tó wà nínú Qur'an téyàn ó fi tú tí ó fi jókòó síbi tí Ọlọ́run tó súnmọ́ ibi tọ́lọ́run gbèrò sí àwọn ó tú débẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn gẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ kìíní. àwọn tíra tafasir oúnjẹ tafasiru
but ìkọ̀ọ̀kan ẹ̀ ló ní takasusu ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. lápèjúwe Zamakhshari aywa tafsirul kashaf Tafsirul Kashaf anakumullah. òun yẹn tí wọ́n bá wò a rí i pé balaga bẹ́ẹ̀ ni min al-alf ila al-ya. min al-alf ila al-ya anakumullah sà. òun ló jókòó tì. bẹ́ẹ̀ ni sà. tafsiri kan wà Tantawi anakumullah. tafsiri Tantawi yẹn aljawhar àbí jawahir anakumullah sà. aljawahir ló pe tafsiri ẹ̀. bẹ́ẹ̀ ni sà. so tafsiri ẹ̀ òun wọnú ulum tafsiri al-Qur'an ó fi ulum ó fi tú anakumullah. débi pé tí ulum yẹn ò bá yé èyàn ó kàn máa tú èyàn ó pàtí ní pé kí lélẹ́yìn wú. èyàn ó máa tú ọ̀rọ̀ mi lásán anakumullah. kò sì ní dé ojú ẹ̀. bẹ́ẹ̀ ni sà. torí ihun tóun takhasus tiẹ̀ lòun gbé yọ nínú pé ẹ tún lè tú ọ̀nà alukurani lójú ọ̀nà báyìí. ẹ ti ẹ rí ní pé nǹkan tó ń ṣe nìyẹn. bẹ́ẹ̀ náà ni tafsirul kabir. Tafsirul Kabir bẹ́ẹ̀ náà ni tafsiri Fakhruddin Razi bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn tafasiru Muharrar Wajiz Ibn Atiyya gbogbo anakumullah. so tafsiri Jalalaini hadisi lásán òun náà làwọn tafsiri tá a bá àgbàlagbà máa ń lò. ó wà ń bẹ̀. ẹlẹ́ni Sawi tí Ali Sabuni anakumullah. so báwọn tafasiru yẹn ṣe yàtọ̀ nìyẹn tí wọ́n bá fẹ́ tú Kùránì èèyàn gbọ́dọ̀ jókòó lójú kan so yóò mú àwọn irinṣẹ́ yìí yóò fi tú ìtumọ̀ al-Kùránì ni. lẹ́yìn Ustaz Dr. Hamzat Abdulrahim máa tún wá pé takhasus ẹni tí ó ní takhasus fi al-lugha al-arabiyya but ẹ̀ka kan ni wọ́n padà ṣe takhasus lé lórí náà ni al-Ustaz Dr. Ahmad Abdulsalam Professor Ahmad Abdulsalam so mo pe àwọn náà orí phonology pátápátá phonology ni àwọn mo pe al-Ustaz Aisa Abubakar gbogbo àwọn tí bàbá ń kàkalẹ̀ professor ni wọ́n tí wọ́n kẹ́kọ̀ọ́ gba oyè àgbàpín níbi ẹ̀kọ́. bẹ́ẹ̀ni mo pe Aisa Abubakar Alabi anakumullah. orin lòun bẹ́ẹ̀ ni sà orin ló specialize tọ́rọ̀ kan bá díjú nínú alukurani àwọn orin jahiliya ni wọ́n máa fi ń tú. ọ̀dà àwa ní orin jahiliya aláwọn akọrin lọ́dọ̀ tiwa náà tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ni tó tún gboyè níwájú Sheikh Al-Azhari Shawqi Garbi Afrika anakumullah. so life and direct báyìí ni nígbàtà lọ bẹ́ẹ̀ ni sàárà fún ọlá ó wà ń bẹ̀ ìwọ́n náà ń bẹ̀ bẹ́ẹ̀ ni so Shawqi Garbi Afrika ní pé Shawqi kan làwọn mọ̀ àwọn ìkan wà lọ́dọ̀ tí wọ́n ní Shawqi lọ́dọ̀ tí wọ́n àmọ́ ní Garbi Afrika lọ́dọ̀ tí wọ́n bí àwọn ni wọ́n tó tẹ̀lé Ahmadu Shawqi ìyẹn náà tó fún wa ká máa mọ́mí sí Áfíríkà fẹ́ àtàwà fún wa ń pé àwọn tí ẹ fún wa ní àmírù ṣùárà lọ́dọ̀ tí wà á ṣeun wọ́n ṣeun Sheikh Al-Azhari ẹ tún ṣeun lẹ́ẹ̀kan sí ẹ ní kú láíláí. so ìyẹn bẹ́ẹ̀ mọ́ ẹni tó gba kí nínú Yorùbá nínú èdè Yorùbá àmúyẹn náà Allahu Akbar ní University Ìlọrin a tún lọ káàkiri bẹ́ẹ̀ aṣáàmú báyẹn so a mú àwọn dòkítọ́rà gẹ́gẹ́ bí Maulana Sheikh Adam rahmatullahi bí àwọn ṣe táwọn náà dá kwaya ẹ̀yin náà dá kwaya ń pẹ́tọ̀ èmi nìkan ní ìdáṣe
Allahu Akbar. kí ni mo tiẹ̀ fẹ́ gbàánu ká sọ pé mi nìkan mo dá ṣe nǹkan bá bẹ́ẹ̀ lé àmì ń bá bẹ́ẹ̀ lé anakumullah. so alhamdulillah Alhamdulillahi rabbil alamin. mo pè wọ́n bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dá mi lóhùn alhamdulillah gbogbo wọn ni wọ́n wá Alhaji Abdulrafi Ẹ̀bìtì anakumullah. mo pe àwọn náà torí pé mo mọ̀ pé wọ́n máa ń ṣe sẹ́sìn wọ́n dẹ̀ fẹ́ràn àti ṣe sẹ́sìn so mo pè wọ́n a wá lọ pé nílọrin torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a pè yìí sí kínní Ìlọrin ni wọ́n wà a lọ pé sí Ìlọrin a fi lọ́ǹchì ìjókòó yẹn gbogbo wọn ni wọ́n wá a pè Dr. Mukaddam Ọláòtí Abdulrasheed a pè Dr. Khalil Gbodofu a pè wọ́n sí gbogbo àwọn yẹn so torí wọ́n lè ní gbogbo àwọn yìí akàwé gboyè ní wọ́n lójú ọ̀nà kéwú bẹ́ẹ̀ni tí wọ́n sì mọ̀ dáadáa tá gbogbo ayé gbà wípé àwọn eléyìí wọ́n nẹ́sí jákò. bẹ́ẹ̀ni so a inaugurate kìíní yẹn ní kúkúrú wọ́n bẹ̀rẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ èmi ò ní bá wọn sí ń bẹ̀ but mo inaugurate ẹ̀ torí iṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ni sà fún mi àwọn ní yunifásitì wọ́n lè máa wọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ ra wọn wọ́n ríra wọn lójoojúmọ́ ẹnìkan tún wá wà Ahmad Zaruk naam Allahu Akbar ọmọ al-marhum Sheikh Hassan Zaruk so òun yẹn ó ṣe takhasusẹ̀ tarjamatul Qur'an al-Karim kódà yín tí ó fi ṣe tísìsì ẹ̀ ni àwọn àṣìtú nínú al-Qur'an ó mú àwọn èdè tó já sí pé àwọn èdè kan wà tó yẹ pé Yorùbá ò ní ààrọ̀ fún nínú èdè Lárúbáwá àlàáfíà náà láǹkì àlùbọ́sà albasol so agbogbo àwọn eléyìí tá a bá ti rí èdè míì fún nínú èdè Yorùbá ó dáa ká lò níbi títú al-Qur'an àmọ́ irú tí bàbá sọ nísìnyí kó fẹ́ pé Ọlọ́run kó wá sọ pé Allah irú yẹn ò wọlé torí nǹkan míì tá ní fi parọ́ ẹ̀ wà nínú èdè tá ń lò bẹ́ẹ̀ ni sà so lórí bẹ́ẹ̀ òun náà ṣiṣẹ́ kun bẹ́ẹ̀ni ó gba masters lórí tó fi ṣe thesis ẹ̀ ni so ìyẹn a ṣe nǹkan tá a lè ṣe lórí ẹ̀ ńgbà tó wá yá mo gbọ́ torí kíní yìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n tàjí sẹ́yìn lẹ́yìn ìgbà tá a jókòó torí a máa ń fẹ́ tákà seniority àti èmi mo ṣáájú ẹgbà lórí academy mo ṣáájú ẹgbà doctorat mo ṣáájú ẹgbà kẹ́yìn wọ́n lò àwọn náà ń ṣe fúnra wa kódà kéékèèké náà ń ṣe gbẹ́tọ̀ so ìyẹn tọ́rọ̀ bá dẹ̀ ti di Kùránì tútù àti nǹkan tá à ń ṣe yẹn iṣẹ́ ló fẹ́ ṣe kìí ṣe pé oyè ló wá gbà ní kúkúrú mo rí i pé iṣẹ́ yẹn ẹnìkan ṣo ló dáyà kọ́
Professor Adérẹ̀mí wọ́n lé gbogbo àwọn èèyàn kúrò ń díẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lé wọn kúrò ń díẹ̀. Wọ́n ṣàdáyàkọ́ àwọn ni wọ́n ṣe. Àwọn kálukú tó wà ń bẹ̀ náà, kálukú náà fà sẹ́yìn fún wọn. So wọ́n jẹ́ káwọn èèyàn mọ ibi tí wọ́n ń lọ. Wọ́n fẹ́ kàṣẹ́ yẹn sí pé èmi ni mò ń ṣe fún rárá wọn. Wàlálùkùá anal munabbih. bẹ́ẹ̀ni والمحرك والمحرك لهذا الأمر. ṣùgbọ́n yàn bá fẹ́ jókòó pé mo fẹ́ gbá yìí bẹ̀ ẹ̀yin gan ló yẹ kẹ́ kọ́kọ́ wà máyà. Èmi ló yẹ kí n kọ́kọ́ wà máyà. Kìí ṣe pé nìkan ti ń ṣe bọ̀ nínú àwọn tó wà ń bẹ̀ yìí tẹ hijack ẹ̀. tí mo wá hijack ẹ̀ rárá. Tí wọ́n bá lóhun láníyàn ìgbà tí mo pilẹ̀ tí mo ṣe kíní lè ẹni tó bá fẹ́ láníyàn ní wà gbọ́ ló wà rí pé èmi náà dẹ̀ lè ṣe mọ́dẹ̀, so kó wá lóhun fẹ́ seize opportunity yẹn. Ìyẹn laysa bi amana. Gbọ́ àfà. bẹ́ẹ̀ni sà. Kìí ṣe àmánà. ìyẹn táwọn náà sì jókòó tì ní ojú ọ̀nà dìpátímẹ́ǹtì náà ni al-amanatul ilmiyya. Al-amanatul ilmiyya. bẹ́ẹ̀ni sà. Òun ló pàtàkì jù. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ bá ti mọ́rọ̀ lọ́rọ̀ tó wá kó wá kún lọ́dà tó níwọ̀ ló sọ wọ́n máa dí máàkì ẹkùn ni àbí kán disqualify ẹ lórí àgàmọ̀ náà kọ́ṣà. So eléyìí ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ fà sẹ́yìn. So a ní pé okay ìgbà tán gbé wá mo wò ó lọ gàràrà mo rí àwọn mistake ń bẹ. Ìgbà tí mo rí àwọn mistake ń bẹ mo fagi sí mọ́. Professor Adérẹ̀mí náà ní pé ṣé mo ti rí iṣẹ́ táwọn ṣe mo ní mo rí àwọn mistake ń bì kan. So ó ní di àtúnṣe. àjọ wo ni kò gbọ́dọ̀ jẹ́ ìmọ̀ tẹnìkan èèyàn gbọ́dọ̀ jókòó ni wa amruhum baynahum shura. So bal Qur'ani ṣe wí ni jẹ́ ń lé kan sí ẹ ń bẹ̀. Àṣetú al-Qur'ani ni fún àwọn tó tú títí di ìsìn wọ́n ń lò lórí rédíò. ومن أظلم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. tútù ẹ̀fẹ̀ ni tó bá gbọ́ Lárúbáwá kò sí ẹni tó fi ń dáa ní gbólóhùn tó tó ẹni tó ń pèpè sójú ọ̀nà Ọlọ́run. ètò mẹ́ni ẹ̀ torí mẹ́ni ẹ̀ lil'aqil ìtumọ̀ ma ahsana ṣáràtí kọ́. Wọ́n a máa wí pé ẹni tí gbólóhùn ẹ̀ fi ń dá lẹni tó ń pèpè sí ojú ọ̀nà rárá. Ta lẹni tó fi ń dá ní gbólóhùn tó tó. Torí ahsana ló gbé wá. Ahsana ni. So ìyẹn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ náà ni wọ́n wá tú bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀.
bẹ́ẹ̀ ò bá dẹ̀ ti gbọ́ èdè lárúbáwá yé dáadáa kò lè gẹ́ẹ̀tì àwọn kìíní yẹn ó gbọ́dọ̀ mọ superlative nínú èdè ó gbọ́dọ̀ ó dàmà bí grammar nínú English náà ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló wà papọ̀ ń bẹ. So mo wá fi tú ní mo wá fi sọ fún wọn bẹ́ẹ̀ rí àwọn àkítọ́ ń bẹ tó pọ̀ àwọn àkítọ́ irú ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ àwọn láwọn míì nǹkan míì bẹ́ẹ̀. So mo á gbé fún kíní Ahmed Zaruk náà so pé kó náà lọ wò òun náà lọ wò ó ṣe àtúnṣe tiẹ̀ náà. So orí àtúnṣe yẹn la wà. N bá gbọ́ pé wọ́n ti gbé jáde ní títẹ̀. Bẹ́ẹ̀ ni. láì jẹ́mọ̀ sí ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ àti gbogbo àwọn tó jọ ń ṣe mi rò pé àwọn yẹn mọ̀ sí. So iṣẹ́ Sheikh Adam ni radiyallahu ta'ala anhu ká dẹ̀ ṣe tẹ́kmílà ṣẹ́ yẹn. kẹ́nìkan má jí ògo àwọn bàbá yẹn gbà rárá kó wá harúkọ wọn kúrò ń bẹ̀ kó wá kọrúkọ tí ẹ̀ sí. Rárá kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Nǹkan tí mo kí Ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá aláìjẹ pẹ́ amúmi náà kódà àwa gan la tún gbẹ́nu sáńpẹ́tọ̀ ká tún lè rí mi mú sí torí ẹ̀ ń gbẹ́nu sá ó sú ní ẹ̀yìn ká tún lè rí mi mú sí náà ni ká tún lè rí mi mú sí ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ẹ jẹ́ kí bàbá àwọn èèyàn wá mọ̀ pé níbi kí bàbá sọ̀rọ̀ náà làlàáfíà fi ń dàgbà. Mo kí obìnrin kan nú àwẹ̀ yìí ó ṣe ọ̀rọ̀ lórí fọ́nrán tó fi ránṣẹ́ sáyé mo kí púpọ̀. Bàbá Láyégé láwọn kí arábìnrin náà púpọ̀. Mo kí púpọ̀. Allahu Akbar. Mo kí púpọ̀. Àmọ́ kò mọ nǹkan tó ń ṣe mí. Allahu Akbar. Kò mọ nǹkan tó ń ṣe mí. Kò dẹ̀ mọrú iṣẹ́ tí mò ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn bìlíbì pé bóyá ńgbà tí mo ń jáde sórí tẹ̀fsírì tí wọ́n mọ̀ mí látorí tẹ̀fsírì yẹn bóyá tẹ̀fsírì yẹn òun ni kí èmi náà ń ṣe tẹ̀fsírì rárá. Ààyè yìí ààyè mímọ̀ ni. Mímọ̀ yẹn láti fi kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ láti fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ òun ni tẹ̀fsírì yẹn wà nínú ìkọ́ ọmọ lẹ́kọ̀ọ́. Ó wá di pé àwọn èèyàn gbà ẹlòmíràn náà fẹ́ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. Òun ni tẹ̀fsírì tá ń ṣe. Nígbàtá tí mò ń ṣe tẹ̀fsírì inú àwẹ̀ ẹnìkan kọ́ ló sọ fún mi pé kí n dá dúró. Allahu Akbar. Ẹnìkan kan sọ fún mi pé dá dúró nínú tó báyìí Ramadan nínú àṣẹ parí. Kọ́lọ́n tó já sí mi pẹ̀lọ́pọ̀lọ́ àlàáfíà. Èmi mo ní tí n bá ti ṣe èyí tí n fẹ́ ṣe màá sinmi. So kí ẹnìkan kọ́ ló kọ́ mi ní pé kí n sọ pé màá sinmi. Èmi ni mo rí ọ̀dọ̀ yín nìkan wà. Èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí yẹn pé kí n sinmi. Àwọn
físíò náà ẹ pé takasusu wọn gangan òun ni irú nǹkan tó ń ṣe mí yìí tí wọ́n lè ṣe kínní tí wọ́n lè advice èèyàn lórí bí tán wọ́n lè ṣe manage. advice èèyàn lórí bí èèyàn ṣe fẹ́ manage ààrẹ. Anakumullah. Wọ́n ti advice yìí pé àfi kí n ṣe kò sí nǹkan tó lè wò mí sàn tó nǹkan tí mo bá mọ̀ ọ́ ṣe tí sì tẹ́ ń rí gbádùn látara tí ẹ̀. mo ń rí gbádùn látara ẹ̀ Allahu kàn jẹ́ kí n máa ṣe. Allahu Akbar. àwọn aláìgé Wallahi lazim. قضى الأمر التي فيه تستفتيان. الحمد لله Alhamdulillah الحمد لله. wípé kí n máa ṣe bẹ́ẹ̀ni sà. níwọ̀nba àsìkò tí mo bá rí i pé mo lè ṣe ṣe anakumullah. òun ni ó máa mú àlàáfíà mi yóò wá jẹ́ kó máa dàgbà. ni ó jẹ́ kó máa dàgbà. alhamdulillah àwa náà sì ń rí yàtọ̀ ẹ̀ gbogbo ayé náà rí yàtọ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn bò ní gbọ́rọ̀ lẹ́nu yín ẹ̀yin náà lè máa sọ. bó ṣe rí nìyẹn. anakumullah anakumullah. àwọn nǹkan yẹn mo kí wọn púpọ̀ mo fẹ́ràn wọn torí ìfẹ́ ni wọ́n ní bẹ́ẹ̀ni sà. tí wọ́n fi ń sọ nǹkan yẹn but ó yẹ kémi náà lè sọ kí mi ò fẹ́ tí n bá fẹ́ sinmi màá sinmi. bí wọ́n ti fẹ́ràn yín ẹ̀yin náà tún fẹ́ràn ara yín. kò sẹ́ni tó lè fẹ́ràn ara mi tó èmi. rárá kò sẹ́ni tó lè fẹ́ràn ara mi ju ara mi lọ. Allahu Akbar. torí ó lè jẹ́ mílìkì ní ohun yín mu tẹ́lómi wàá gbé mọ́sà wá. kò jọra kò jọra wọn so ìgbà tí mo dẹ̀ ń ṣe àìmọye oṣù ni mo wà tí mi ò tiẹ̀ sọ̀rọ̀ dé àwọn nǹkan wọ̀nyẹn. alhamdulillahi rabbil alamin. gbogbo ayé àwọn náà tún dúpẹ́ fọ́lọ́hun. but níjọ́ tí mo jáde tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òun náà làwọn ọ̀rọ̀ tí wọ́n ń rí lórí alhamdulillahi rabbil alamin. wọ́n ń rí lórí kí ni káwẹ̀ tó dé àlékún dẹ̀ ń bá mi mo rí bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. yìí tẹ́ sọ ilé sí bàbá àwọn ẹlòmíì wọ́n fọ̀pọ̀lọpọ̀ wa lọ́rùn sílẹ̀ nísìn tí wọ́n ń pè pẹ́tọ̀ ẹ̀yin lẹ́ ń dá abáláàmù ẹ̀yin lẹ́ ń tọ́ bọ̀ lẹ́nu in tí bàbá fẹ́ tán fẹ́ràn ni wọ́n ń ṣe bí bàbá láyé jẹ́ ṣe wà ẹ̀yin ò lè fọ́ọ̀sì wọn ṣe nǹkankan in tó bá wọn ṣe bọ́lọ́run ti dá wọn pẹ̀lú ìnáyà ọlọ́run àti ìdáyà ọlọ́run ni wọ́n máa ń ṣe ìnáyà àti ìdáyà náà. tí n bá sọ̀rọ̀ ìyẹn gan làárẹ̀. ọlọ́run bò ní jó rẹ̀ yìí. ààrẹ ọlọ́run bò ní bí ṣe yí ọlọ́run ò ní gbọ́rọ̀ lẹ́nu yí albarkola nabi wa Muhammad àti hidaya àti inaya àti riaya ọlọ́run bò ní gbà lára yí yóò máa sàlékùn sí. mo bá ń lè ní. walaqad karramna bani adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Professor Busairi Tilasu Dr. Murtada Busairi so àgbọ̀ pé wọ́n ṣíwọ́ṣẹ́. olólùfẹ́ Markaz púpọ̀ ni wọ́n. ẹni dáadáa ni. wọ́n máa wá pààrà bí púpọ̀ wọ́n máa pààrà bí púpọ̀ ní pé àìrí bàbá Lágége àwọn kò jẹ́ káwọn náà gbádùn délẹ̀. àwọn táwọn bá ti dénú ọgbà yìí táwọn rá àwọn bàbá tán rá àwọn ìmọ̀dà tán rá àwọn ọmọléke tán ti ẹ̀ wú gbogbo àyíká nú ọgbà ó tún bu omi ìfọ̀kànbalẹ̀ sáwọn lẹ́mìí ìrìn àjò tán rìn wá ní ọgbà ìgbẹ̀yìn nìyẹn kí títán tó dé. Ọlọ́run kó bá kẹ́ wọn. àmín àmín àmín. kọ́lọ́run kó pa gbogbo wọn pọ̀ kẹ́. àmín 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 àmín.
bẹ́ẹ̀ nìkan nu wa náà Mukhtar Salahuddin nínú àwọn nìkọ́bà markaziyin ní Ẹdẹ rọ̀ísù nìkọ́bà markaziyin ní fáríwọ̀n Ẹdẹ kọ́lọ́n kó kẹ́hùn náà àmín àti gbogbo òkú wa ta ní àmín àtàwọn tí wọ́n jẹ́ gbèsè àdúà látọ̀dọ̀ wa Allahu Akbar tí wọ́n ti lọ àmín Ọlọ́run kó kẹ́wọn آمين bismillah kul huwa Allah بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا